Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé ní ọkùnrin lóbìnrin ní ọmọdé lágbà tí ẹ ń wo ètò wa. Ẹ kí n pe àwọn nọ́mbà wa sí etígbọ̀ọ́ yín kí n wá sáré tún ṣe àtúnyẹ̀wò ẹ̀kọ́ díẹ̀ kí n wá bọ́ sínú ẹ̀kọ́ tòní lórí àlàáfíà náà la ṣe wà. Àwọn nọ́mbà wa mẹ́tẹ̀ẹ̀ta ní wọ́n fi sójú mọ́ àwòrán yìí 07038085652 07087682122 àti 07055307492. Ẹ jẹ́ kí n tún wọn pè 07038085652 àti 07087682122 àti 07055307492. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa ẹ ṣé fún oore ọ̀fẹ́ tẹ́ ẹ tún fún wa láti wá sórí ètò yìí. Ẹ ṣé torí pé ọ̀rọ̀ yín yè kooro. A ti ń sọ̀rọ̀ nípa àlàáfíà. Mo gbàdúrà pé kí àlàáfíà Kristi kó lè máa jọba láyé, ọkàn àti ìdílé ẹnìkọ̀ọ̀kan wa. Mo gbàdúrà pé lónìí ẹ jẹ́ ká lè rí àwọn nǹkan tí ó lè yàn wá jẹ tá ò fi ní àlàáfíà. Olúwa ẹ jọ̀ọ́ kẹ́ ẹ ràn wá lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé nínú nǹkan wọ̀nyí. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo ní àlàáfíà mẹ́ta ló wà nínú Bíbélì. Àlàáfíà láti pẹ̀lú Ọlọ́run, àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run àti àlàáfíà Ọlọ́run. Mo sọ pé àlàáfíà pẹ̀lú Ọlọ́run wá nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù. A sì wò yẹn nínú ìwé Róòmù orí 5:1. A sì rí pé àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run wá nínú ṣíṣàṣàrò nínú Ọlọ́run wa, nínú gbígbé ọkàn wa lé ọ̀dọ̀ Ọlọ́run wa, àti pé àlàáfíà Ọlọ́run wá láti inú àdúrà gbígbà. Mo wá sọ pé Ọlọ́run fẹ́ ká ní àlàáfíà pípé. Ọlọ́run fẹ́ ká ní àlàáfíà púpọ̀. Àlàáfíà pípé ó ń wá láti inú gbígbẹ́kẹ̀lé Ọlọ́run. Àlàáfíà púpọ̀ ó ń wá láti inú fífẹ́ràn òfin Ọlọ́run. Àti pé àlàáfíà jẹ́ ohun tí yóò jẹ jáde nígbà tá a bá pa òfin Ọlọ́run mọ́. Lónìí, kí ni nǹkan tí ó lè dí wa lọ́wọ́ láti máa ní àlàáfíà? Ìwé Àìsáyà orí kejìdínláàádọ́ta, Isaiah 48. Àìsáyà orí kejìdínláàádọ́ta ẹsẹ̀ ìkejìléníogún. Àìsáyà orí kejìdínláàádọ́ta ẹsẹ̀ kejìlélógún. Bíbélì wí pé àlàáfíà kò sí fún àwọn ènìyàn búburú ni Olúwa wí. Àlàáfíà kò sí fún àwọn ènìyàn búburú ni Olúwa wí. Ẹ kí n sọ fún yín pé a mọ̀ pé àlàáfíà jẹ́ nígbà tí nǹkan bá wà létò, tí kò bá sí ogun, tí kò bá sí ìyọnu, tí ìfọ̀kànbalẹ̀ bá wà, àti tí kò bá sí wàhálà lọ́tùn tàbí lósì. A mọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n Bíbélì sọ pé àwọn ènìyàn búburú wọn kò lè ní àlàáfíà. Kò sí àlàáfíà fún ènìyàn búburú. Kí ni ìdí tí kò fi sí àlàáfíà fún ènìyàn búburú? Wọ́n fi ìdí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn ènìyàn búburú wọn kò fi lè gbádùn pé kò sí ìyọnu, kò sí làálàá, kò sí ìfọ̀kànbalẹ̀, tí wọn kò fi gbádùn àlàáfíà. Nǹkan àkọ́kọ́ òun ni pé ẹ̀rí ọkàn máa dá wọn láàmú. Kí mo ló máa dá wọn láàmú o? Ẹ̀rí ọkàn. Ṣé rí kò sọ̀rọ̀ pé bóyá mo jẹ́ onígbàgbọ́ mo ń lọ chọ́ọ̀chì, bóyá a jẹ́ onígbàgbọ́, bóyá a jẹ́ onígbàgbọ́ kọ́ ni kókó. Ẹnikẹ́ni tá a bá bí nípasẹ̀ ọkùnrin àti obìnrin, gbogbo wa la ní ẹ̀rí ọkàn. Ẹ̀yin náà ìwé Róòmù orí kejì. Mo fẹ́ ka Róòmù orí kejì ẹsẹ̀ 15 fún wa. Àwọn ẹni tí ó ń fi hàn pé akọ̀wé iṣẹ́ òfin sí wọn ní ọkàn, tí ọkàn wọn sì ń jẹ́ wọn lẹ́rìí, tí èrò wọn láàrin ara wọn sì ń fi wọ́n sùn tàbí tí ó ń gbé wọn. Ẹ máa gbọ́ mi. Nínú Bíbélì yìí, Bíbélì sọ pé èrò wọn ṣe kí ni o? Ó ń fi wọ́n sùn. Ṣé rí òfin Ọlọ́run kò sẹ́ńtà ọ̀kọ́ sí láyà. Ó wà láyà gbogbo wa. Bóyá o ti gba Jésù
àbó ti gbà Jésù. Ìta ń pè ní ẹ̀rí ọkàn rèé. Tó fi jẹ́ pé téèyàn bá ṣe dáadáa, ọkàn rẹ̀ ó sọ pé ó ṣe dáadáa. Téèyàn ò bá sì ṣe dáadáa, ọkàn rẹ̀ ó máa ṣe kí ni o, yóò máa dà láàmú. Yóò máa dà láàmú gidi gan. Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ fi ẹ̀rí ọkàn sí wa lọ́kàn. Ẹ̀rí ọkàn yìí sì ni ó máa dá wa lẹ́bi. Olórin ẹni tí kò bá sí ìdálẹ́bi lọ́kàn wa, ó ní ìsinmi ológo láòní. Ẹni tí ìdálẹ́bi bá ti wà lọ́kàn rẹ̀ kò lè ṣe kí ni o, kò lè ní ìsinmi. Ẹ kí n fún yín lápẹẹrẹ nìkan. Àwọn ẹ̀gbọ́n Jósẹ́fù. Àwọn ẹ̀gbọ́n Jósẹ́fù tí wọ́n tà á. Gbogbo ìgbà tí nǹkan tí ò dáa bá ti ṣẹlẹ̀ sí wọn, ìjẹ́ máa ṣàkíyèsí wọn pé ohun tí wọ́n máa ń ṣe ni pé mùsùlùmí pé kẹ́ máa ṣe ṣọmọ ẹ̀ níkà o. Ṣé ti rí nísìn orí rẹ̀ ló ń fìyà jẹ wá yẹn. Ọ̀pọ̀lọpọ̀ òbí lẹ́yìn gan mọ̀ pé ẹ̀rí ọkàn jẹ yín. Ẹ̀yin ọkọ kan wà tẹ́ pé ẹ lè wojú ìyàwó yín sọ̀rọ̀. Ojú ẹsẹ̀ tẹ́nìkan bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé àwọn olórí burúkú yàlẹ̀yàlẹ̀, ẹ̀yin ò rí tí tààrà ó mọ gún wọn. Ìgbà náà ló mọ gbọ́ ẹ má ṣe pé. Torí pé òun náà ń ṣe kí ni o, òun yàlẹ̀. Tọ́ bá gbọ́ ìròyìn kan, tọ́ bá ti rí ìròyìn yẹn pé ẹnìkan ó ṣògùn owó, ó fi ẹnìkan nínú ìdílé rẹ̀ ṣògùn owó, ẹ̀yin ò rí pé ọkàn tí òun náà ti ṣe tí ò dá sẹ́lòmíì nínú ìdílé rẹ̀. Ọkàn tí ẹ̀ náà ní ṣe kí ni o, kò ní balẹ̀. Ṣé rí nǹkan àkọ́kọ́ tí kì í jẹ́ kéèyàn ò ná láàfíà láti inú wá, òun ni ẹ̀rí ọkàn ènìyàn. Ẹ̀rí ọkàn. Nǹkan kejì tí kì í jẹ́ kéèyàn ò ní àlàáfíà ní ọkàn rẹ̀, ìwé òwe orí 28, Proverbs 28. Ẹsẹ̀ kìíní. Bíbélì wípé ènìyàn búburú sá nígbà tí ẹnìkan kò lè, ṣùgbọ́n olódodo láyà bí kìnìún. Ṣé rí nǹkan kejì tí kì í jẹ́ káwọn ènìyàn ò ní àlàáfíà, ó ní pé gbogbo èèyàn lójú wọn ló ń ṣe lòdì sí wọn. Kí sì nìdí? Torí pé àwọn náà wọ́n máa ń ṣe lòdì sí gbogbo èèyàn ni. Mo sọ fẹ́ nìkan níjọ́ kan, mo ní tó fi lọ̀ mí yìí, mo ní tó ń ṣe ló fi lọ̀ mí. Ó ló fi rò pé gbogbo èèyàn ló dàbí rẹ̀. Ẹni tí kò fẹ́ ẹlòmíì fẹ́ re, yóò máa rò lọ́kàn rẹ̀ pé kò sẹ́ni tó fẹ́ òun fún re. Ẹni tí kò ní ọkàn fún ìtẹ̀síwájú ẹlòmíì, bí àwọn ènìyàn bá tiẹ̀ ń tiraka láti ràn lọ́wọ́ fún ìtẹ̀síwájú, yóò ní wọ́n fẹ́ lé òun nípò, wọ́n fẹ́ gbapò òun ni. Ẹni tó jẹ́ pé èròǹgbà ọkàn rẹ̀ kì í ṣe láti ran ẹnikẹ́ni lọ́wọ́, báwọn èèyàn bá wá láti ràn lọ́wọ́ yóò kà sí ìtakò ni. Wọ́n fẹ́ ràn lọ́wọ́, wọ́n ṣùgbà rẹ̀ kò ní kà sí pé wọ́n fẹ́ ràn lọ́wọ́. Ṣé àmọ̀dí? Torí wípé ẹlẹ́ṣẹ̀ ó máa sá nígbà tẹ́nìkan kan ò lè. Ẹgbọ́n ta ní ń lé ọ. Ó mọ́jọ́ tó dábúlé yín kàn. Ó lè fi gboyà lọ. Táwọn ọmọ abúlé yín bá wálé, ṣé ò ní sọ pé wọ́n wá ń wádìí tó ń ṣe lóko? Táwọn ènìyàn ọ̀rẹ́ rẹ tí wọ́n bá wá kí ọ, ṣé ò ní sọ pé wọ́n fẹ́ wo bílé rẹ ṣe rí, bóyá ó tò, bóyá oúnjẹ wà bẹ́ẹ̀ bí ò sí? Jẹ́ kí n jẹ́ kó yí ọ ọ̀rẹ́ mi. Jẹ́ kí n tún jẹ́ kó yí ọ sí ọ̀rẹ́ mi wípé kí ló dé tó ń sá? Ìdí tó fi ń sá ni pé ẹ̀rí ọkàn dọ̀ láàmú. Èèyàn búburú nìwọ náà. Kí ló dé táwọn ènìyàn kì í fi lálàáfíà? Ẹ̀rí ọkàn máa dà wọ́n láàmú. Kí ló dé táwọn èèyàn fi lálàáfíà? Gbogbo ìgbà ni wọ́n máa lérò pé àwọn èèyàn ń lépa wọn ni. Gbogbo ìgbà
ni wọ́n máa fọkàn sí pé ilé ẹni yìí kèké Afẹ́nifẹ́re o kò fi òtítọ́ ọbẹ̀ sí ni pé Afẹ́nifẹ́re ló ń tàn. Ṣé pé gbogbo èèyàn tó wà láyé lọ́tà? Ṣé pé gbogbo èèyàn tó wà láyé lọ́tà tẹ̀síwájú? Ṣé pé gbogbo èèyàn tó wà láyé lọ́tà àlàáfíà? Rárá, kì í ṣe gbogbo èèyàn tó wà láyé lọ́tà àlàáfíà. Ṣùgbọ́n èèyàn búburú ni ọ́, ó máa sá ni. Nígbà tẹ́nìkan ò ṣe kí ni o tí ò lè ọ, ní tí òjò lálàáfíà nù. Ẹlòmíì ò lè sùn, kò lè dijú kó sùn. Bẹ́lòmíì rìnrìn àjò láti ìlú kan sí ìlú míì, tí ìrìn àjò náà pẹ́, kò lè forí lága kó sùn. Torí lójú tiẹ̀ gbogbo àwọn tó jókòó nú ọkọ̀ gbọmọgbọmọ ni wọ́n. Ẹlẹ́ṣẹ̀ ń sá nígbà tẹ́nìkan ò lè. Ṣé rí tẹ́ bá ti rí ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé tó bá rí táwọn ọmọ ìjọba dúró ní méjì mẹ́ta, ó ti bẹ̀rẹ̀ sí rò pé ọ̀rọ̀ wọn ń sọ. Ìránṣẹ́ Ọlọ́run yẹn gan ó yẹ kó yẹra rẹ̀ wò. Àwọn ọmọ ìjọ lẹ́tọ̀ọ́ àti dúró ní méjì mẹ́ta. Nígbà tá a ní ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́, ṣebí ìta ń pè ní ìdàpọ̀ nìyẹn. Wọ́n lè dúró kán sọ̀rọ̀. Táwọn ọmọ ìjọba wára wọn lọlé, ó máa ń ní àwọn ìránṣẹ́ Ọlọ́run míì lára. Táwọn ọmọ ìjọba jọ́rìí ara wọn, ó máa ń ní àwọn ìránṣẹ́ Ọlọ́run míì lára. Ẹ fẹ́ kán jọ́rìí ara wọn. Táwọn ọmọọṣẹ́ rẹ tí wọ́n bá jọ́rìí ara wọn, ó máa ń ní àwọn ọ̀gá míì lára. Ṣé o mọ̀dí tó fi ní ọ lára? Èyí ṣe olódodo. Ìní òjò lálàáfíà. Àwọn ọmọọṣẹ́ rẹ jọra aró aṣọ kan náà. Òbínú. Owó yìí ti pọ̀ jù. Tẹ́ fi ń raṣọ, tẹ́ fi ń dáwó raṣọ papọ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Máa gbégbé ayé àlàáfíà. Wọn ò fi yán ọ lójú. Wọ́n jọ́rìí ara wọn ni. Ẹ kí n tún sọ fún wa nǹkan kẹta tí kìí jẹ́ kéèyàn lálàáfíà. Òun ni pé téèyàn bá mú ète àti ìdí tọ́lọ́run fi pèsè ayé ṣẹ. Ṣé rí eléyìí ló burú jù? Ẹni tí kò bá ti sí láàrin gbogbo ìfẹ́ Ọlọ́run kò lè lálàáfíà. Ǹjẹ́ mọ̀ pé Paul Apostoli nínú ìwé Iṣẹ́ àwọn Apostoli ó wà nínú ọkọ̀ ojú omi tí jì wà. Tọ́kà ẹnìkan kò balẹ̀. Ṣùgbọ́n òun mọ̀ pé Ọlọ́run ti sọ fóun pé òun ó lọ jẹ́rìí ní Róòmù níwájú Késárì. So ó dá a lójú pé ìtọ́lọ́run sọ yẹn òun ó débẹ̀. Àwọn yòókù kò dá wọn lójú. Ṣé ìmọ̀dí tọ́pọ̀lọpọ̀ òfin lálàáfíà? Wọn ò sí láàrin gbogbo ìfẹ́ Ọlọ́run. Ǹjẹ́ àárín gbogbo ìfẹ́ Ọlọ́run ni wọ́n wà? Ó wá ló lálàáfíà. Iṣẹ́ tó ń ṣe ṣiṣẹ́ tọ́lọ́run ni kò máa ṣe nù. Èmi kò lálàáfíà nígbà tí mo lọ sí ilé ẹ̀kọ́ tọ́lọ́run ò fẹ́ kí n lọ. Ilé ẹ̀kọ́ Bíbélì lọ́lọ́run fẹ́ kí n lọ. Ẹ má jẹ́ kí n parọ́ fún yín, ilé ẹ̀kọ́ gíga mo lọ. Kò jẹ́ kí n ní àlàáfíà ẹyọ kan nínú ọkàn mi. Mo wá ń fọ́nà ní àwáwí. Sórí tó bá ti ń ṣàwáwí tó ṣe fi Ọlọ́run, ìwọ gan ò lè lálàáfíà lọ́kàn rẹ̀. Mo ti ń bá ọmọ Ọlọ́run sọ̀rọ̀ báyìí. Ìpè tí kò jẹ́ kó lálàáfíà ni pé Olúwa ní kó lọ sí Nínéfè, Táṣíṣì ló gbà. Nígbà tó o sì lọ sọ́nà Táṣíṣì, nígbà tí jì dé, bó o ló ṣe sọ? Ó wá ní kí wọ́n jù ọ́ sómi. Jónà, ibo l'Olúwa ní kó lọ? Ibo ló lọ? Kò sówó lọ́wọ́ mi nì ló fi lọ ṣe ń tọ́lọ̀ ní kó ṣe.
Ọlọ́run ní kó ràn ẹnìkan lọ́wọ́ ó ràn lọ́wọ́ tí nǹkan bá ṣe ń tọ̀hún inú rẹ̀ ò lè dùn. Ọlọ́run ní kó gbàdúrà fẹ́ nìkan ó gbàdúrà fún nǹkan wá ṣe inú rẹ̀ ò lè dùn. Ìwọ gan máa sọ pé Ọlọ́run sì sọ fún mi o. Tí nǹkan bá ṣe ká ló ti ṣe tọ́lọ́run ní kó ṣe yẹn ṣé ó lálàáfíà ó ti ṣe tiẹ̀. Ẹ tó wà nílé ìwòsàn yẹn tọ́lọ́run ní kó lọ bẹ̀wò kó lọ gbàdúrà pẹ̀lú rẹ̀ ṣé ó débẹ̀. Ó wá gbọ́ pé ó kú ó wá lọ bí ìsìnkú ó wá ń sunkún. Ẹkún tó ń sun kì í ṣe torí pé ó kú ṣùgbọ́n ìwọ gan mọ̀ pé kò sálàáfíà lọ́kàn rẹ torí o mọ̀ pé ó ṣèfẹ́ Ọlọ́run. Àwọn onígbàgbọ́ àwa fúnra wa là ń sọ àlàáfíà wa nù nítorí pé a ò dúró sí inú ìfẹ́ Ọlọ́run. O lọ fìdámẹ́wàá rẹ o fi kún wọlé tó fi kan lé rẹ. O fìdámẹ́wàá rẹ o fi kún owó tó fi tún lé rẹ ṣe. O mọ̀mọ́ ná jẹ o wá lọ́kàn rẹ ó balẹ̀. Tájẹnirun bá dé ọkàn rẹ ò lè balẹ̀. Ìwọ ló ń dúnra rẹ ní àlàáfíà torí pé o kò dúró sínú ìfẹ́ Ọlọ́run. Ẹ kí n tún sọ fún wa lẹ́ẹ̀kan sí pé kí ni nǹkan tí kì í jẹ́ ká lálàáfíà? Ẹ̀rí ọkàn. Kí ni nǹkan tí kì í jẹ́ ká lálàáfíà? Ìwà búburú wa. Kí ni nǹkan tí kì í jẹ́ ká lálàáfíà? Àìdúró láàrin gbogbo ìfẹ́ Ọlọ́run. Kí ni nǹkan tí kì í jẹ́ ká lálàáfíà? Tá a bá ti ṣèkà jẹ́ kí n sọ fún ọ wípé Ọlọ́run yóò gbẹ̀san. Ìwọ jẹ́ pé nítorí rẹ o lọ sínú ọ́fíìsì ẹnìkan ó ń tàn kò wá ṣe dáadáa ọmọbìnrin orí tó ń nánú mọ́lẹ̀ ó wá ló sùn lẹ́nu iṣẹ́ o sì lọ kó bá níbi tí wọ́n ti lé wọ́n sì lé. Ọlọ́run ó bí ọ. Ìwọ ó lọ bí iṣẹ́ ẹnìkan ó wá ló sọ̀rọ̀ sí ọba kan ìwọ sì lọ rí ọ̀gá ó wá lọ sọ fọ́gá pé bá mi lé. Ó yẹ kó o gbọ́ ọmọbìnrin yẹn síṣẹ́ o sì mọ̀ pé ọmọbìnrin yẹn ó ní àmúyẹ láti ṣiṣẹ́ yẹn o sì gbà síṣẹ́ nítorí pé Ọlọ́run ò fi ọ Ọlọ́run ò yàn lálẹ́. Jẹ́ kí n sọ fún ọ wípé o sì jẹ́ kọ́ ọmọbìnrin yẹn jẹ́ aláìní iṣẹ́ Ọlọ́run ó bí ọ. Ṣé dandan ni kó o bọ́ ọmọ ọlọ́mọ sùn kó o tó fún níṣẹ́? Ìwọ tán fi mọ́tò ránṣẹ́ tó sọra rẹ dọ̀gá tó lọ fi tan èèyàn kan jẹ. Jẹ́ kí n tún sọ fún ọ Ọlọ́run ó bí ọ. Torí pé Ọlọ́run yóò ṣe ìdájọ́. Ẹ jẹ́ kí n kẹsẹ̀ Bíbélì kan sí Jeremáyà orí 12. Jeremáyà orí 12 ẹsẹ̀ 12 àti 13 náà ni. Jeremáyà orí 12 ẹsẹ̀ 12 Bíbélì wípé àwọn abanijẹ́ ti gorí gbogbo ibi gíga wọn ní ọ̀dàn nítorí idà Olúwa yóò pa láti ìkangun dé ìkangun. Kí ni Bíbélì sọ pé idà Olúwa yóò ṣe o? Ṣé nígbà tí Ọlọ́run bá dé mo máa ń sọ fáwọn ènìyàn téèyàn bá mú ọ Ọlọ́run lè gbà ọ. Téṣù bá mú ọ Ọlọ́run lè gbà ọ. Ṣé tọ́lọ́run bá mú ọ ìwà àtàjẹ̀sílẹ̀ ni ìwà aláìṣòdodo ni. Ṣé nígbà tí Ọlọ́run bá mú ọ kò ní sálàáfíà ẹyọ kan kò síbi tó sáde ò lè sá. Ṣé wọ yìí ṣé o lálàáfíà báyìí? Kò sí àlàáfíà fẹ́yàn búburú Olúwa ló wí bẹ́ẹ̀. Ẹ̀rí ọkàn sì ń sọ fún ọ ò sì yí padà. Gbogbo àwọn tó fẹ́ ràn ọ́ lọ́wọ́ ló ti kà sọ́tà nítorí pé ohun tó ń ṣe ló fi ń lọ̀ wọ́n. Ó yẹ kó wà láàrin gbogbo ìfẹ́ Ọlọ́run ò sí bẹ́ẹ̀ ò lè lálàáfíà o. Jẹ́ kí n sòótọ́ fún ọ Ọlọ́run yóò ṣèdájọ́.
sí ènìyàn búburú tó lè lálàáfíà. Mo fẹ́ kó o lálàáfíà ni. Ení pẹ̀lú Ọlọ́run. Èjì látọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀ta, mo fẹ́ kó o ní àlàáfíà Ọlọ́run gangan. Mo fẹ́ kó o ní àlàáfíà pípé. Mo fẹ́ kó o ní àlàáfíà púpọ̀. Mo fẹ́ kí àlàáfíà rẹ kó máa pọ̀ sí i. Nǹkan àkọ́kọ́ ni pé ó kọ́kọ́ gba Jésù. Kíjà àárín ìwọ àtọlọ́run lè parí. Nǹkan kejì ni pé ó máa ṣàṣàrò nínú Ọlọ́run fúnra rẹ̀. Kí àlàáfíà lè máa ti ọ̀dọ̀ Ọlọ́run wá sọ́dọ̀ rẹ̀. Nǹkan kẹta ni pé ó máa gbàdúrà kó lè bá ní àlàáfíà ti Ọlọ́run gangan, ó sì máa dúpẹ́. Nǹkan kẹrin ni pé ó fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run. Nǹkan karùn-ún ni pé ó pa òfin Ọlọ́run mọ́. Ṣé tó bá ti wà láàrin gbogbo ìfẹ́ Ọlọ́run, àlàáfíà tí ẹni ṣe. Bí àlàáfíà kò dá wá rí, nǹkan kan ló so mọ́ tí ó ń bí àlàáfíà. Ìwọ ṣe nǹkan yẹn kó o wí òní lálàáfíà. Lẹ́ẹ̀kan sí 07038085652 07087682122 àti 07055307492. Mo fẹ́ gbà ọ́ nímọ̀ràn bó ṣe lálàáfíà. Pè mí. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀.